Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí. Ṣáláfíà la bá yín. A kú iṣẹ́ èní. Ọlọ́run á fi iṣẹ́ yìn wá o. Ẹ ṣeun. Ní bá ṣe ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Wọ́n ní àgbà kì í wà lọ́jà kí ọrùn ọmọ wà, báwo ni wọ́n ṣe ń sọ. Àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Ẹ ṣé ẹ̀yin àgbà wa, àgbà adalẹ́ o. Wọ́n ní wọ́n lọ bá àwọn àgbà obìnrin ìlú, wọ́n lọ bá Ashley pé dẹ̀dẹ̀ mìíràn wọ́ gbogbo nǹkan tó ń lọ nílùú, tó ń lọ ní gbogbo ẹni ààfin pé kò sí ìta wọn mọ̀. Pé òun náà wọ́n ṣe ṣara wọn jọ pé kí wọ́n béèrè question. Kìkì ọ̀rọ̀ kankan sọ fún pé tó bá rí nǹkan tó ń jó ẹ lọ́wọ́ kò fi jólẹ̀. Gbogbo wa la welcome ẹ ta rò pé èèyàn rere ni ẹ́. Ó dẹ̀ dé, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fún wa ní headache ló fún. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin. Ṣé a máa sọ wípé kábíyèsí wa jẹ̀bi, ẹ fẹ́ bá ààfin jẹ́, ẹ fẹ́ bá ìlú jẹ́, ẹ fẹ́ bá kíni nǹkan abomination nǹkan èèwọ̀ tẹ́lẹ̀ ń dáwọ́lé, pàápàá jùlọ wọ Ashley. Wọ́n ròyìn pé wíwà tó wá yìí gan pẹ̀lú gbogbo ìwà ìbàjẹ́ tó ń kù láàfin kò kì í ṣe kékeré, gbogbo ẹ̀ la gbọ́. Wọ́n tún ní bó ṣe ń da kábíyèsí láàmú, bẹ́ẹ̀ ló ń da Naomi láàmú. Pé kí ni Naomi múnú gba ẹ̀, kí ni Naomi rà lọ́wọ́ ẹ̀ tí ó sanwó. Kí ni problem ẹ̀? Wọ́n ní bí Ashley ṣe gbaná jẹ ni pé wọ́n ń béèrè lọ́wọ́ òun. Gbogbo nǹkan tó ń ṣe gbogbo rẹ̀. Ẹ tẹ́ bá ti lè bá kábíyèsí sọ, ṣé kábíyèsí ó sọ fún yín? Gbogbo nǹkan tó ń ṣe, tó lóun fẹ́ mú Naomi wọlé, ó fẹ́ ṣe kíni, ó fẹ́ ṣe gbá. Tó bá mú Naomi wọlé nǹkan kí n ti ẹ. Ó ní kì í ṣe ṣojú òun lóhùn kábíyèsí máa mú Naomi wọlé. Wọ́n ní Naomi ń padà bọ̀ ní ààfin. Wọ́n ní ẹni mélòó ni ẹ kí wọ, ẹni mélòó náà ti fẹ́ kó tó kàn wọ́. Kí n ti ẹ. Wà á dẹ̀ máa sọ pé ọkọ ẹ̀, ṣé ìwọ ló lọkọ ni? Àìmọye àwọn tó lọkọ tó ní ọkọ. Báwo lo ṣe máa pe kábíyèsí pé ọkọ ẹ̀, ṣé ìwọ nìkan ni? Ìwọ nìkan ló ní kábíyèsí. Kò mọ̀ ojú kí wọ́n má bá òun sọ yẹn o, kí wọ́n má bá òun sọ yẹn. Pé kì í ṣe ṣojú òun, kì í ṣe kíní kan, kì í ṣe gbádà kodo. Báwọn people yẹn ṣe wá ní àyà máa kù ẹ́ o. So gbogbo nǹkan tó ń fojú kábíyèsí wa ń rí lélẹ̀. Torí ẹ̀ la ṣe ní ká dìde. Káwa náà tí wá kìlọ̀ fún ẹ. Tó bá ṣe ṣe fún ẹ. Wọ́n ní kó ṣe kíni olóòṣe, wọ́n ní kó ṣe DNA olóòṣe, wọ́n tún kọ́ ṣe ètùtù ti aráàlú ìwọ olóòṣe. Kí ni ti ẹ? Ṣé títorí pé o ti jẹ́ àwọn ọmọ láforí gidi àbí kí wọ́n ń pè wọ́n, ló ṣe ń hùwà báyìí? Pẹ̀lú èyí pé wọ́n ní kòkò ní gbomi kó gba ṣọṣọ inú ẹ̀ o. Jẹ́ ẹ sọ kankan fún, wọ́n ní ìyá mi sí mọ́ woman leader. Wọ́n ní jẹ́ ẹ sọ kankan fún ẹ, tó bá yá tètè tọwọ́ ọmọ ẹ bá ṣọ. Gbogbo nǹkan tó ní kó ṣe, kí kábíyèsí sọ pé kó ṣe kó yá ṣe, tó bá dẹ̀ ṣe, kí ni àǹfààní ẹ̀? O máa get out ni wọ́n ní before you know kó kàn fún ìyá. Wọ́n ló fún woman leader létí a fi wò ó. Nǹkan tá gbọ́ ni o. Wọ́n ló fọ́ etí ẹ̀. Ó fọ́ etí ẹ̀. Wọ́n ní nǹkan ṣẹlẹ̀ gan-an. Wọ́n ní bí àwọn tó tẹ̀lé woman leader wa, thank God pé kì í ṣe woman leader. Wọ́n ní bí wọ́n na bastard sí Ashley lára o. Wọ́n na ní black and blue. Ní nǹkan tá gbọ́. Wọ́n na Ashley ní black and blue. Fún nǹkan tí Ashley ṣe. Wọ́n ló fún woman leader obìnrin àwọn obìnrin Ifẹ̀, obìnrin ilé Ifẹ̀. Wọ́n ló fọ́ etí ẹ̀. First time in history. Wọ́n ní nǹkan tó wá ń sọ ní pé pé ọ̀rọ̀ yìí àṣé kìí ṣe lásán ní ti ọmọ yìí. Wọ́n ní àwọn family àwọn láforí gidi àbí fáláfún kíni. Wọ́n ní wọ́n sọ wípé wọ́n ti mọ̀ wípé ó dàbí pé àrùn kan wà lórí ọmọ yìí tó ti ń bàjà.
pé tí ẹ yóò dẹ̀ ṣe ìṣe lásán mọ́. Tó fi gbójú gbóyà tó fi lè ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí, pé ó jẹ́ pé ó ní nǹkan tí ó gbójú lé. Àwọn láwọn obìnrin ilé Ifẹ̀ wọ́n ló wá yé wọn pé bẹ́ẹ̀ tí wọ́n na blue and black sí lójú. Wọ́n fẹ́ nà pa àwọn tí wá rójú ẹ̀. Àwọn ní kì í ṣe kékeré o. Nǹkan tá rí gbọ́ nìyẹn. Ṣé ẹ rí pé ọ̀rọ̀ Ashley, ọ̀rọ̀ ẹ ti tó àbójútó o. Ọ̀rọ̀ ẹ fẹ́ àbójútó o. Eléyìí ò ṣe lásán mọ́, ó ti ẹ̀ ti da. Wọ́n máa ní wọ́n sọ fún un pé tí ò bá wọ̀ fún pé ó máa páàkì kúrò pé kí ló yìí ń dúró ṣe. Àwọn obìnrin ìlú ti dá sí i. Ṣé ẹ rí pé ó ti tẹ́? Wọ́n ló ti tẹ́. Wọ́n ní Ashley ti tẹ́ gidi gan. Ṣé ẹ mọ̀ pé tọ́rọ̀ bá tó ọ̀rọ̀, tó bá ti di pé ní ìlú, tí ìlú bá ti ń ní kọmánú, tó ti ń ní kọ́lọ́fín nú, àwọn àgbààgbà wọ́n á dìde ní group by group. Wọ́n á lọ. Èyí tí ò tiẹ̀ fẹ́ sọ fún kábíyèsí, tí wọ́n ò tiẹ̀ fẹ́ jẹ́ kí anybody gbọ́ àbí kí wọ́n á yìí lọ pa kíyèsí kábíyèsí kó tó ṣẹlẹ̀ yìí nǹkan tó ṣe àbí táwọn àwọn àgbàlagbà. Meeting máa wọ̀ upon meeting ni. Wọ́n ti ẹ ní the way tí Ashley ti fi ń ṣe ti ẹ̀ yìí pé lè kọjá agbára. Ó dàbí pé wọ́n fẹ́ lọ wò, ó dàbí pé ó ní skọ́nskọ́n ti wọ̀. Wọ́n lọ̀rọ̀ Naomi ti fẹ́ yà ń wèrè. Àwọn tí íńtánẹ́ẹ̀tì láwọn tí kíní, àwọn kọ́mẹ́ǹtì tó ń kọ́mẹ́ǹtì káàkiri, wọ́n lọ̀rọ̀ Naomi ti fẹ́ yà ń wèrè. Because ṣé kúkú mọ̀, ṣé ọ̀rọ̀ Naomi máa ka lára. Ọ̀rọ̀ Naomi máa ka lára. Ó fi ìpè ìgbà tó wọn àti kábíyèsí fi ṣe girlfriend nígbà yẹn. Ó fi ìpè ìgbà yẹn náà yìí ní ọkàn kábíyèsí. Kó tó dé láti ibi tó lọ, kó tó dé láti London yìí, kó tó gbọ́mọdé, kó tó lọ ṣe. Àṣé ó ti ní plan work, ó ti ní plan work, ó ti mọ gbogbo in and out nǹkan tó fẹ́ fi ojú Naomi rí. Wọ́n ní ó pẹ̀lú nǹkan tí Naomi fi kúrò ní ààfin because gbogbo àwọn concubine wọn yẹn, wọ́n náà kún ààfin ńgbà yẹn. Pé Naomi ò tiẹ̀ wá jọ kábíyèsí lójú ńgbà yẹn. Àṣé gbogbo wọn, àṣé ejò lọ́wọ́ nú gbogbo iṣẹ́ ọwọ́ wọn ńgbà yẹn. Wọ́n lérò pé bóyá ó máa túbọ̀ bá àwọn charm tí wọ́n ti lò fún kábíyèsí yẹn pé bóyá ó yìí máa ṣiṣẹ́ lára kábíyèsí láti gbójú wọn kúrò ní ara Naomi. But all of a sudden, ó dàbí pé ogun máa ń sunkò. Later ni wọ́n rí pé kábíyèsí ti padà sọ́dọ̀ Naomi. Ó dàbí nǹkan tó túbọ̀ ń ṣe. Èmi ń sọ gẹ́gẹ́ bí nǹkan tí ìrírí tèmi, bí mo ṣe rí, bí opinion tèmi. Pé bóyá àwọn kíní yẹn ló ń disturb Ashley tó fi ń hùwà bí tí tó fẹ́ ní skọ́nskọ́n lórí. So ẹ̀yin èèyàn wa, kí lẹ ti rí irú eléyìí sí? Ọ̀rọ̀ Ashley, ó ti kọjá bẹ́ẹ̀, ó ti kọjá be careful. Torí ọ̀rọ̀ ẹ ti kọjá pé ẹnìkan àbẹ́ni méjì àbí kábíyèsí nìkan ló ń ṣe. Ó ti hàn sí gbogbo ayé. Àwọn obìnrin náà tún dìde pé kán tó wà lọ́ba kan bóyá kì í lọ fún. Ẹ mọ̀ pé ó kẹ́rù wá láti wá jà nílé kábíyèsí. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé gan tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, kẹ́ bá mi share, kẹ́ bá mi like. Ẹ ṣé o, kẹ́dẹ̀ fún wa ní, kẹ́dẹ̀ sọ opinion tí yín ní comment section. Ẹ ṣé, God bless you.